ó la tó wá kó gbogbo nǹkan ìpèsè rẹ̀ ẹ̀fọ́ yíyan rèé o Ọ̀ṣun kò ṣègbè fún wọn kó jẹ́ kọ́dà kó sórí rẹ̀ gẹ̀dẹ̀ ni orí bá ti ṣe kọ́rọ́ nìgbègbè kọ́dà fún gbogbo àgbáyé gbogbo wa náà ká sórí rẹ̀ kọ́mọ owó sórí rẹ̀ gbogbo àwọn ojú tí ọmọ wọn kàn sórí rẹ̀ ká mọ̀ ọ́ rọ̀ tẹ́ o kí gbogbo òdò ó túbà kó tùsẹ́ Louis koro kọ́mọ lùsì ẹ̀mí káwa náà mọ̀ lùsì ẹ̀mí gbogbo ojú tí ọmọ wò wá kọ́mọ lùsì ẹ̀mí o Ọ̀ṣun olómi ẹ̀rọ kó bomi ẹ̀rọ sí gbogbo òlú káàkiri gbogbo Nàìjíríà mọ̀jà ogun mọ̀jà rídà mọ́ Louis kororo Ọ̀ṣun lékè oṣooṣù ní bá bọ̀ sun rẹ̀ Ọ̀ṣun òun sì gbé ń rí ṣe ọdún rẹ̀ ti wá ọdún Ọ̀ṣun ti pé gbogbo egungun olódòdó ọdún ayọ̀ ni ó jẹ́ kí gbogbo owó ṣe o jọ́dá fún gbogbo wa já sórí rẹ o bá a wọ àwọn ọmọ wa o gbogbo ntẹ́nu jẹ pátárẹ̀ o bisikíìtì ẹ̀pà ayémọ̀pẹ̀ nìkan kan wa jẹ oore yèyé ẹ̀kọ́ rèé o dábọ̀ fi èdè mú mọ̀jà kú mọ̀jà ọmọ owó kú já sórí rẹ gbogbo ojú tí ọmọ wò wá jẹ́ wọn ó sórí rẹ mọ̀jà rógun mọ̀jà rógun jẹ̀ sílẹ̀ oore yèyé olómi ẹ̀rọ ní ọba abomi ẹ̀rọ sí gbogbo Nàìjíríà Ọ̀ṣun lékè Louis koro jọ́dá fún o kò pèsè fún ó tún lòun fẹsẹ̀ fún mi kò pèsè rẹ̀ fún ẹ tí ń wá ọmọ kó fún lọ́mọ o ẹ tí ń wálé kó fún ilé ẹ tí ń wá àlàáfíà ara kó pèsè àlàáfíà ara fún ẹ tó lówó kó tún lówó o ẹ tí èmi kó ní o oore yèyé Ọ̀ṣun oore yèyé o oore yèyé o oore yèyé mọ̀ ọ̀rọ̀ yèyé ó sọ̀rọ̀ òjijì omi ìyá mi pọ̀ nígbà kù àárẹ̀ sílẹ̀ omi o ọ̀sán ẹ̀rí o àgbá o ẹ̀dùn omi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kò sì gbè fún wa o ti kororo àṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bìgínì rẹ̀ ní o àṣẹ ti gùn o.